ẹ jọ ẹ ní sùúrù ẹ jẹ́ ká pay attention sí kínní ẹ jẹ́ ká jọ fojú sùnùkùn wò èmi ní pè yín ṣàkíyèsí o mo mọ̀ pé yín tẹ́ nífẹ̀ẹ́ ọba orin Jàkí owó baba gbọ́njú ọmọ Ọlátòkùnbọ̀ mo mọ̀ pé a pọ̀ dáadáa so kó má dàbí pé èèyàn rí nǹkan tó yẹ kéèyàn sọ èèyàn dákẹ́ nínú 7 doors gbogbo wa la mọ̀ nǹkan tí kábíyèsí ọba Ọládùnjoyè ojú ẹ̀ rí nígbà tó lọ bá Esusu ẹ̀mí kábíyèsí fẹ́ẹ́ bọ́ o Ọlọ́run ló ṣàánú ẹ̀ ló lẹ́mìí ẹ̀ ò ní pín o kí ni Jàkí ń wá lọ sọ́dọ̀ Esusu kí náà lọ ṣe ń bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ tètè pé ọba padà o kíyèsí tèmi nìyẹn so nǹkan kan ṣẹlẹ̀ láàrin King Dr. Saheed Òṣùpá pẹ̀lú Esusu ní location so mo fẹ́ ká jọ kíyèsí ká fòye wò so lẹ́yìn ìgbà yẹn mo attach fídíò kan mọ́ kílípù yìí tí ọba ti sọ̀rọ̀ nípa ọlọ́ba Sàló ọlọ́ba Sàló tó wà lórí TikTok tí gbogbo wa mọ̀ ẹ́ so wọ́n sọ̀rọ̀ kọ̀ọ̀kan nípa bọ̀bọ̀ yẹn mo fẹ́ ká kíyèsí ká dẹ̀ wòye sí àbúrò ò ní ṣe wá ẹ bá mi subscribe sí Ẹ̀kọ́ TV ẹ bá mi share ẹ bá mi like ẹ comment o ẹ má gbàgbé ẹ pé ọba padà mi ò mọ nǹkan tó bá ń wá lọ sọ́dọ̀ Esusu o mo sọ tèmi o. Bàbá mi wá tún kò sí position tó lè máa send kí ní trust ẹ lọ. Ó máa gbé kókò sọ sí fídíò. Pẹ̀lú ọjọ́ ṣe Facebook ìgbé. Pẹ̀lú máa fi save. Ó máa jókòó sí àwọn ibi táwọn máa wà nǹkan. Àwọn gbọ́dọ̀ wà báyìí. No, ok ká kọ́kọ́ ṣe ti ijó yẹn sìn. Ọjà àti lè ṣe ti yẹn sìn. Àṣẹ ibi báyìí eléyìí ẹ̀ ń kọ orin. Àwọn ajáṣẹ́ tí mo kakọ̀sọ́ náà ni iṣẹ́ yìí náà ni àṣẹ iṣẹ́ ta fẹ́ ṣe náà ni. Ọba àkọsí wọ́n lè jẹ́ kó wọ́n ṣe tí mo kakọ̀ tó yẹ. Ókè ṣé ká ẹ̀rọ àkọyà sí ẹ̀fọ́. Bàbá lè ṣí ọ̀rọ̀ àwọn máa dúró àgbàsá ìdílé ìjọba ń sáré alẹ́ ìṣẹ́gun ìlú. gbogbo ọmọ Ìbàdàn pátá lọ lọ́gbọ́n Orin náà ẹ wo Sàló ẹ wo Sàló orí Instagram orí TikTok ẹ̀rọ gbọ́lá tó máa ń lò ní gbogbo ọmọ Ìbàdàn pátá lọ lọ́gbọ́n àlòmùgọ̀. gbogbo ọmọ Ìbàdàn pátá lọ lọ́gbọ́n Orin náà ẹ wo Sàló ẹ wo Sàló orí Instagram orí TikTok ẹ̀rọ gbọ́lá tó máa ń lò ní gbogbo ọmọ Ìbàdàn pátá lọ lọ́gbọ́n àlòmùgọ̀.